Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ mà kálẹ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ fi ń gbọ́ wa ò ní di o, bákan náà ojú tẹ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Gbogbo ọmọ Yorùbá ṣé mọ̀ wípé oníkálukú àpò ara tiwọn òun ló ń jàdù. Bẹ́ẹ̀ ni o, ọ̀rọ̀ jáde, gbogbo ọmọ Yorùbá ẹ kíyèsára o. Ṣé bọ́rọ̀ sì ṣe jáde yìí, ó jẹ́ kí ìgbésẹ̀ ó jẹ́ kó tẹ̀lé ọ̀rọ̀ náà jáde ni. Pẹ̀lú gbogbo ohun ìṣẹ̀lẹ̀ kàyéfì ohun ìṣẹ̀lẹ̀ yìí tó ń lọ lórílẹ̀‐èdè Yorùbá, pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ́lẹ̀ nílẹ̀ Yorùbá, ṣe rí pé ó tọ́ ká gbé ìgbésẹ̀ tó nípọn. Ó tọ́ ká pariwo pé a ò ṣe mọ́ Yorùbá nation la fẹ́. Ṣé rí tá bá fẹ́ sọ, ààrẹ bàbá Tinubu wọ́n láṣẹ láti sọ pé sẹ́ẹ̀ a ò ní lọ nítorí pé àpótí ara wọn làwọn náà fẹ́ já sí, torí election ìgbà ẹlẹ́ẹ̀kejì wọn kó má bàa dàrú. Bẹ́ẹ̀ ni, bákan náà àwa ọmọ Yorùbá náà láṣẹ àti sọ pé sẹ́ẹ̀ má fọkọ mi dànù ìjọkọ̀ làákọ̀ a ò ṣe mọ́. Ṣùgbọ́n ìròyìn tó wà ńbẹ̀ ni pé tí ó bá jẹ́ pé àwọn àgbààgbà wọ́n panu pọ̀ pẹ̀lú wọn ni àgbogbo akọ̀gbà international community lọ ní ṣe báwọn lọ sọ wá pọ̀. Bẹ́ẹ̀ ni akọ̀gbà bẹ̀ lọ ni àádẹ́ jẹ́ kó yé wọn pé ẹ wá ẹ fọ́gbà yànga àwa ò ṣe mọ́. Ẹ máa rí pé ìgbésẹ̀ yẹn máa loud, ẹ máa rí pé ìgbésẹ̀ yẹn máa pín ọ̀nà àbáyọ débi pé kò sẹ́ni tó máa kí ẹ̀. Ẹ máa rí pé kíá jìnnìjìnnì abẹ́ anybody wọn oníkálukú wa lè serious pé sẹ́ẹ̀ àwọn ará bí ń lọ. Ẹ wá mọ pabambari bẹ̀ tá a bá fẹ́ ṣe ni bá a fẹ́ ṣe ṣẹ́rí ó jẹ́ kí àti gbogbo wa pátápátá àtọ̀ àwọn àgbàlẹ̀ Yorùbá o àti gbogbo Yorùbá jẹ́tọ́sọ àti kábíyèsí ilẹ̀ Yorùbá o ká gba international community lọ ni. Ká ní kó bá wa pé bàbá Tinubu kó pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ wá o àwa ò wà pẹ̀lú yín mọ́, ẹ pín orílẹ̀-èdè, ẹ wá àwa ò ṣe mọ́, ẹ jẹ́ kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ máa rí pé ọ̀nà àbáyọ ọ̀nà yẹn máa settle. Ẹ máa rí pé tó bá jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ òun ló máa lè jẹ́ kí oníkálukú sọ ẹ̀dùn ọkàn ẹ̀. Tó bá pé bẹ́ẹ̀ yẹn ni wọ́n ṣe fẹ́ ṣe ni òun ló máa lè jẹ́ kí bàbá Tinubu gan mọ̀ wípé àwọn ọmọ Yorùbá ò sí é. Bẹ́ẹ̀ ni ó jẹ́ kí wọ́n mú fún Minister for Information ni pé bàbá Tinubu fẹ́ ṣe ni ó jẹ́ kí ó kéde rẹ̀ kárí gbogbo Nàìjíríà pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pàápàá jùlọ Yorùbá ni mo fẹ́. Ó dáa ìwọ tó o bá fẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà náwó ó yá wá korúkọ rẹ lẹ̀. Ìwọ tó o bá fẹ́ wà lórílẹ̀‐èdè Yorùbá nation wá korúkọ rẹ lẹ̀, jẹ́ ká mọ àwọn tó ń lọ. Ẹ máa rí pé ọ̀nà yẹn máa clear. Ẹ máa rí pé tó bá ṣe bẹ́ẹ̀ yẹn lásán tí information lọ tó circulate, ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ mídíà ọ̀pọ̀lọpọ̀ gbogbo Yorùbá gítọ̀ pátápátá ló máa pariwo pé sẹ́ẹ̀ Yorùbá nation wa la fẹ́. Ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á máa pariwo pé Nàìjíríà ti sú òun, ẹ fún ẹ pín kẹjẹ́ kóníkálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bàbá Tinubu gan ibẹ̀ lọ́wọ́ wọn á ti bọ́ pé torí àwa nìyà ń jẹ, torí àwa gan ni à ń gbé orílẹ̀-èdè Nàìjíríà tó máa ń pè ní Nàìjíríà lẹ́nu, àwa gan là ń gbé. Ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ máa rí pé ọ̀wọ̀ máa lè wà fún oníkálukú, àpọ́nlé á wà fún wọn, oníkálukú á pín. Ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tó ń pariwo gbogbo ọ̀rọ̀ tó sọ pé kí àwọn tó wà níta kó má wọlé mọ́ kó má lè dìde fún Yorùbá nation ni. Ṣùgbọ́n nígbà tí gbogbo wa bá ti pa òun pọ̀ gan àwa ti lé tá a ti pa òun pọ̀ pé sẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ rè ẹ máa rí pé ó máa jẹ́ àwọn ti tagun lára láti support. Ṣùgbọ́n àwa ti lé gan tá a fẹ́ gbára wa gan gbogbo wa sùn. Àwa ti lé tá a fẹ́ dìde gbára wa gan gbogbo wọn ò rọ́rọ̀ sọ. Ẹ wá sọ báwo ni wọn ò ṣe ní rí wa mú nígàn. Ẹ sọ bọ́ọ̀ ṣe ní fọ́bọ́lọ́ wa tó lè jẹ́ pé adè lájúlẹ̀ ni a ò rí kọ́kọ́ ṣe sí. Ọ̀pọ̀lọpọ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé gbogbo wa pátápátá ló ti sú wa gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká lajú. Ẹ jẹ́ ká lajú, kò sí kankan lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́. Kí ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà bí kò ṣe wípé ìpayín kéke
kú tó fi ń pa wá ọ̀dọ́ tó fi ń pa wá àgbàlagbà tó jẹ́ wípé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n rí sí ọdún mélòó la fẹ́ fi tẹ̀síwájú ìgbà wo la. ẹ wá mọ pabambarì àwọn èèyàn wá di wọ́n fi gbogbo ojoojúmọ́ ṣe jápa tẹ bá béèrè lọ́wọ́ ọmọ Yorùbá mi pé tó bá láǹfààní àti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà á ní wàláhì mi ò ní wálé mọ́ á ní Ọlọ́run ò ní jẹ́ kóun wálé mọ́ ó ṣe máa wálé ìgbà tí ìlú gòdà ìgbà tí lẹ́gàn sunwọ̀n bóun ni kò ṣe wálé àwa ń pariwo àwa ń sọ wípé Nàìjíríà àwọn ìjọba wa àwa gan kórodo àwa gan alára gan àdìde fẹ̀tọ́ wa a ò dìde fún òmìnira wa bó làwọn náà ò ṣe ní rí wa mú nìgàn ẹ sọ bó lọ ṣe ní máa rí wa tẹ báṣubàṣu ìgbà tó jẹ́ pé wọ́n wò pé ìyà kúkú jẹ wọ́n bó ṣe ṣe wọ́n náà wọ́n tún mú mọ́ra náà ní suffering and smile ti báyé wa jẹ́ gbogbo ọmọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹjá kàtàdíṣẹ́ àwọn ẹ̀dọ́gbọ̀n tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni o Yorùbá nation no going back Oòduà nation la fẹ́ torí àwa lọmọ Oòduà àwa lọmọ aládé kò sí nǹkan kan tó lè dá ìlọsíwájú Yorùbá dúró bẹ́ẹ̀ ni o Yorùbá nation ló lè ṣe no retreat no surrender bẹ́ẹ̀ ni Yorùbá nation nìkan ni o no going back Yorùbá nation now bẹ́ẹ̀ ni ẹ̀rù orílẹ̀-èdè tiwa òun ló jẹ wá lógún ṣe rí ìyàlẹ́nu ni pé ọ̀pọ̀lọpọ̀ wa kò dákẹ́ àdákẹ́ àsọ̀rọ̀ torí ẹ̀ la ṣe ń sọ pé ẹ má jẹ́ ká dákẹ́ ẹ má jẹ́ ká sùn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń dìde tẹ́ ń ṣiṣẹ́ láti lè rí pé Yorùbá nation bọ́ sí ẹ má sùn nítorí pé kókó báyìí la máa rọ́ fún wọn títí tó máa fi wálẹ̀ bàbá jùlọ bàbá Professor Banji Akintoye mo kí yín o bàbá wa olóyè Sunday Igboho Òòṣà bàbá kí yín ẹ dákun ẹ má jẹ́ kó sú yín a ní láti gba ilẹ̀ wa báwọn ọba ilẹ̀ Yorùbá bá kọ̀ tí wọ́n bá kọ̀ tó bá láwọn ò wúlò fún àwọn ọmọ Yorùbá èyí tí wọ́n jọba lé lórí so ó yẹ ká lè ṣe kí ni ó yẹ ká lè gbá gbogbo wọn dànù ká yọwọ́ kúrò nílẹ̀ Yorùbá nítorí pé kí láǹfààní igi tá a fi dáná tí ò lè sunṣu jẹ fún wa ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá ní Yorùbá ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká gba òmìnira wa Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ̀yin yá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé àwọn máa bẹ ọ̀bí ẹni bẹ ṣù àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà gbogbo ẹni tó bá láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.